Alhaji Ismail Ọlákúnlé, bàbá wa Muhammadu Yusuf àbí Muhammadu Saheed Yusuf Babátúndé àti àlùfáà wa Abdulkadir ẹlẹ́kùn èmi ọ̀bẹ ìṣèpàdé yìí kó kọ́ ni o bí ìbá tí ń ṣe ẹlẹ́kùn àkúrọ́kẹ́tì bàbá wa Kọ́dák àti bàbá wa ẹlẹ́kùn àkúrọ́ pọ̀ nítorí lọ́wọ́ ẹ̀dákùn bàbá wa Abdulkadir Ọláyẹmí àti bàbá wa Muhammadu Bello Mùsùlùmí àtàkù kọ́dà tó kú méjì nínú méjì méjì bàbá ìgbọ̀rọ̀ bàbá kò bá sí ìrora àti bàbá wa ìkù fásitì àṣàbá ikú ajé ẹ̀dákùn ẹ̀mí kéde àti bàbá wa Bámidélé ọlọ́run wọlá àgbàwà bùkà Bámidélé ọlọ́run wọlá ibẹ̀ àti ìtòyè ní ikú ajé èyí mẹ́rin ẹlẹ́kẹta àmọ́ ló ń tàbí kéde ọ̀wáyé wàláì ẹgbẹ̀ tó ọlọ́run bàbá àdínì òun àbí ké ọ̀wáyé bí ká jẹ mẹ́fà ká jẹ márùn-ún méje ẹwà jẹ́ ọdún ayé náà mẹ́rin ìjẹ̀má ọdún ayé méje ni ọlọ́run wọlá àlùkòyà ọlọ́run wọlá pé òun ọ̀tá tó pẹ̀lú rẹ̀ yí ọba ọlá àsìkò tẹ́ ẹ̀ tó yìí ọlọ́run ní pásítì wọn ọlọ́run wọlá pé a pè yí sórí ìtọ́lọ́run ẹ̀sùn dára náà wọ́n ti ní ìlú tó ń tún èyí tẹ́tẹ́lẹ́ kò ní kágùn ọ̀pẹ náà fẹ́ẹ̀fẹ̀ ìdú àti àdúrà táàmù pé ẹ̀yin olórí ire tá a ṣe náà fún ẹ̀ ń bọ̀ wá kí wa ọlọ́run wọlá àlùkò hàn ọlọ́run wọlá àìníkù rẹ̀ gbogbo tí oyè náà bá lọ́wọ́ ní kò ní ibi òkú mọ́ lọ́wọ́ gbogbo tí wọ́n tún máa dé bá ọlọ́run máa bá mi jẹ̀ wá ọlọ́run wọlá pé olókùnrin ẹ̀ ní ọ̀dọ̀ àyà ọba àgbè gbogbo tí tún ké nínú nǹkan yín ọlọ́wọ́ tó máa yẹ sí ọlọ́wọ́ wọlé ẹgbẹ́ ikú tó ìtọ́wú kú lọ́wọ́ oṣù rúba àmọ́ ẹ̀fọ́ wa gbà yí pé owó oṣù ti yí ọlọ́run ní ọ̀sán fún yín ọba títí sọ́tọ̀ kò ní kò wò ní sọ fún yín ọlọ́run tí wọ́n ti yí gbogbo tẹ́ ẹ dúró máa ní wọ́n yè láyé àwọn tó ti ní àdúrà tí wọ́n ń kà ní lórí o tẹ́ ẹ fi jẹ́ ní ẹni àkẹ́sí tẹ́ẹ̀fì jẹ́ ní àpẹ́sì àdúrà tí wọ́n ń ta lójú ẹ̀mí yín òun ni tí gbogbo ọmọ yín ó dé òun ni tí wọ́n yàn ọlọ́run la pé ẹ̀fọ́ wa ló wà láàyè báyẹ̀ ìwé ẹ̀ẹ́dẹ́ ọ̀sán bá jà ibi ìròkó ni wọ́n ṣe àwọn ọlọ́lá orí iṣẹ́ àwọn tí wọ́n láàyè ọlọ́run lè fẹ́ fi mú wọn tí wọ́n fi rọ̀ ọlọ́run ọba tẹ́ ẹ̀rọ̀ fún ọlọ́run àti lọ́wọ́ àṣìkí fún yín lọ́rọ̀ àlàáfíà fún yín lọ́rọ̀ dúkú ẹ̀mí fún yín ọlọ́run tí wọ́n bí yín ọlọ́run àfáàrà ẹja tó ní sílẹ̀ láàyè mẹ́rin iná àtẹ́nu mẹ́rin ọlọ́run lábẹ́ ànábì Muhammad iná tọrọ ẹ̀ fún ìyálà wa Aisha iná àtẹ́nu wọ́n jẹ́ àwọn yìí pé ẹni tí ọ̀bá ní fún ẹ̀kọ́ má tẹ̀ fún un gbogbo ìtẹ́yìn ní ọmọ àti ju ogun ní ayé ní ọlọ́run máa ń dúró èèyàn tí wàá kọ́ lórí ọ̀tá o wàláì aba àbílí àdúrà ni ọ̀tá ń bẹ ọba tó bá àlọ́bí sẹ́gun olówó máa ń pè ọ̀tá náà wò ìsinmi ńlá àmọ́ ní ìrọ̀rùn ni ìgbà àtàyà àdìkọ́ sọ̀rọ̀. ọ̀pẹ́ ni fún